ìdí tí mi ò fi gbìyànjú láti sọ Olúrẹ̀mí Tinubu ìyàwó mi di mùsùlùmí ààrẹ Tinubu ló ṣàlàyé. ààrẹ Bọ́lá Ahmed Tinubu mà ti ṣàlàyé ìdí tí kò fi gbìyànjú láti sọ ìyàwó rẹ̀ sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu di mùsùlùmí. Tinubu ní òun mà nígbàgbọ́ nínú ìfẹ́ àti òmìnira láti ṣe ẹ̀sìn tó bá wu ẹnikẹ́ni láyé o. nígbà tó ń sọ̀rọ̀ láìpẹ́ yìí níbi ètò ìsìnkú màmá Nana Lydia Yilwada, ìyá ọ̀jọ̀gbọ́n Nentawe Yilwada, alága ẹgbẹ́ òṣèlú APC nílùú Jos, ààrẹ Tinubu mà sọ wípé ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ tóun àti ìyàwó òun máa ń ṣe kò mọ̀ fa ìjà rí láàrin àwọn méjèèjì. ààrẹ Nàìjíríà ó ní wọ́n mọ̀ bí òun sínú ẹ̀sìn Islam ní láti kékeré ìlò ó sì ti ń tẹ̀lé ìlànà ẹ̀sìn mùsùlùmí. àmọ́ Tinubu ní òun má gbàgbọ́ nínú òmìnira láti ṣe ẹ̀sìn tó bá wu oníkálukú. bákan náà Tinubu ní ọlọ́run kan náà ìlòun àti ìyàwó òun làwọn jọ ń sìn, ọlọ́run yìí kan náà làwọn yóò sì jábọ̀ fún. ààrẹ ní nǹkan tó ṣe pàtàkì jùlọ ó ní ìwà èèyàn àti ìfẹ́ tí èèyàn bá ní fún ẹlòmíràn. ààrẹ Tinubu ó wá rọ àwọn ọmọ Nàìjíríà láti máa gbé ní àlàáfíà pẹ̀lú ara wọn. kò yẹ kí ẹnikẹ́ni kó kórìíra ẹlòmíràn, ìfẹ́ ló yẹ kí a máa gbìyànjú láti ní fún gbogbo èèyàn. kò sí ẹnikẹ́ni tó lè yí nǹkan tí Ọlọ́run bá ti kọ padà. ìlérí Ọlọ́run àti nǹkan tó ṣe ó mà ló mà ṣe pàtàkì. mo jogún bẹ́ẹ̀ sí Islam nínú ẹbí wa ni mi ò sì yí padà, ṣùgbọ́n pásítọ̀ ni ìyàwó mi ó sì máa ń gbàdúrà fún mi, kò sí ìjà kankan níbẹ̀. Tinubu ló sọ bẹ́ẹ̀. Tinubu tún wá gba gbogbo tọkọtaya nímọ̀ràn pé ìfẹ́ ni kẹ́ máa lò, tí ìfẹ́ bá ti wà ìfẹ́ ti borí ohun gbogbo. ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé ó gbọ́tẹ́ wa o, a kú iṣẹ́ àtàárọ̀, Ọlọ́run ọba rèé yóò fi èrè sí iṣẹ́ mi àti yín o.